Ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ńlọmọdé lè wa. Mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe mọ́délé yín. Ẹ má bínú ibi tí mo ti láǹfààní láti bá ẹ̀yin èèyàn mi sọ̀rọ̀ ni mo wà yìí. Mo lè má láǹfààní láti wà ní stúdíò, kò mean. Ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ tó yẹ kí n sáré pe àkíyèsí wa sí nípa June 12 òní àti nípa protest tàbí rally ta ló fẹ́ wáyé lénìí. Kí n sáré clarify nǹkankan. Secondly, kí n sáré pe àkíyèsí àwọn èèyàn mi sí nǹkankan. Ìbéèrè tí mo béèrè bẹ́ẹ̀ ni wípé why tó jẹ́ same day ni Revolution Now protest àti Yorùbá Nation rally. Mo fẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa wípé mo fẹ́ ká ṣàkíyèsí wípé tí nǹkan bá ṣẹlẹ̀ lénìí, ìdí tí àwọn sọ́jà fi wà káàkiri ìlú, ìdí tí àwọn ọba aládé fi ń advice wa, tí wọ́n fi ń pe àwọn òbí pé kán pe àwọn ọmọ wọn wípé kí wọ́n try láti avoid ní tó bá lè mú wàhálà wá lénìí, òun ni wípé number one, gbogbo àwa tá a bá ń jà fún Yorùbá Nation, gbogbo àwọn ọmọ Yorùbá tá a nígbàgbọ́ nínú Yorùbá Nation tàbí tá a fẹ́ ṣe protest lénìí, mo gbọ́ pé protest fẹ́ wáyé lábẹ́òkúta lénìí fún Yorùbá Nation. Màá advice wa, ó máa dáa pé ká fi protest sílẹ̀ fónìí, ká má protest lénìí. Ìdí ni pé àwọn tó fẹ́ protest ti pọ̀ jù, so tí nǹkan bá ṣẹlẹ̀ wọn ò ní mọ ìyàtọ̀ láàrin wa, ta ló fa wàhálà bí wọn ní mọ̀, ta ló lọ wọ́rọ́wọ́ wọn ní mọ̀, because kó má yà wá lẹ́nu wípé aṣọ ọrùn wa táwa nígbàgbọ́ pa máa wọ̀ tó jẹ́ ti Yorùbá Nation, possibility ń bẹ kó jẹ́ lára àwọn èèyàn wọ̀nyí náà wọ́n máa wọrú aṣọ kan náà lélẹ́yìí tí yóò fa tó máa fa mix up, kí n lo Gẹ̀ẹ́sì yẹn. Ó ní mo fi ní ó máa dáa ká tètè pe àkíyèsí ara wa sí kí Yorùbá Nation ká fi protest sílẹ̀ fónìí. Àwọn tó bá fẹ́ ṣe protest ẹ jẹ́ kán ṣe protest, because nǹkan tíjọba ń sọ ni wípé àwọn IPOB wọ́n ti múra láti hijack June 12 láti fi bà nǹkan jẹ́, láti dà lúrú. So kí wọ́n má wá dà lúrú pọ̀ mọ́ sàpà, kí wọ́n má kó wa pọ̀ mọ́. Tá a bá ṣe protest lénìí kò túmọ̀ sí pàwọ̀ lè ṣe protest later, kò dẹ̀ túmọ̀ sí wípé a ní ibi tá à ń lọ tàbá nígbà Yorùbá Nation wa. Ìyẹn jẹ́ àkíyèsí tí mo ṣe. Nǹkan excuse tíjọba sọ nìyẹn, ó jẹ́ níwò kò jẹ́ níwò. Ẹbọ kéékèèké nígbà láìkúlà, àná àti pàápàá àrọ̀ tó bá gbọ́n ogun àwítẹ́lẹ̀ kì í pa. Ìyẹn ni mo ní kí n sáré pe àkíyèsí wa sí láàárọ̀ yìí. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ ká sì fi protest sílẹ̀ fónìí. Gbogbo àwa tó jẹ́ ti Yorùbá Nation ni o, ni mo sọ pé ká fi protest sílẹ̀ fónìí o. Nǹkan tẹ́ bá gbọ́ nígbà tí mo ṣètò níjẹta, mo ń sọ wípé wọ́n ní protest máa wáyé ní ìlú Èkó, káwọn èèyàn kan tó sọ wípé Abẹ́òkúta ni. Protest máa wáyé lÉkòó ní tòótọ́, ṣùgbọ́n kò ń ṣe ti Yorùbá Nation. So with that, ó ti dàpọ̀ bẹ́ẹ̀ yẹn. Pé èmi mọ̀ pé protest fẹ́ wáyé lÉkòó, mo gbọ́ pé protest fẹ́ wáyé lÉkòó, mo gbọ́ pé àwọn èèyàn ṣe kòkò kẹ̀kẹ́ láti protest lÉkòó, ṣùgbọ́n mi ì mọ̀ bóyá ti Yorùbá Nation ni. Later làwọn èèyàn wá sọ pé ti Yorùbá Nation Abẹ́òkúta ló ti máa wáyé. So mo ń rọ ẹ̀yin tẹ́ wà lábẹ́òkúta pé kẹ́ ẹ sinmi for now. Ẹ má ti lọ fún protest kankan, ẹ má ti ṣe rally kankan báyìí. Àwọn èèyàn pè mí káàkiri láti Ògbómọ̀ṣọ́, láti ìpínlẹ̀ Ọ̀ṣun, láti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn sójà wọ́n wà káàkiri. Lóòótọ́ ká ní protest tiwa la fẹ́ ṣe, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú sójà, because sójà ò lè déédéé kọjú ìbọn sí wa nígbà tí ṣe pa kó bọn dání. Ṣùgbọ́n torí pé oríṣiríṣi àwọn èèyàn ló fẹ́ protest lónìí, òun ni mo fi ní káwa ó yọ̀ǹda tiwa, káwa ó mọ̀ ṣe tiwa lénìí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ìlú ẹnìkọ̀ọ̀kan wa ò ní dàrú, because àwọn sójà tí wọ́n rán wá, àwọn sójà tó wá, ẹ rí i pé mọ́tò sójà nìkan kọ́ ni wọ́n kó wá. Hilux, Omabus òun ni wọ́n gbérìn, òun ni wọ́n dira wọn sí lọ́pọ̀ yanturu. So wọ́n wá pẹ̀lú mission wípé kí nǹkan kékeré ṣẹlẹ̀ kí wọ́n wá sọ di ní ńlá mọ́ wa lọ́wọ́, gẹ́gẹ́ mo sọ lánàá
tán bá ti wá sọ di ńlá kí wọ́n lè rí nǹkan kan parọ́ mọ́ tí Buhari tí ààrẹ wa ò fi ní láǹfààní àti kù lórí oyè. Ìdí tí mi ò fi dárúkọ òun ni wípé tẹ́ bá wò gbà tí mo ṣe program lánàá ẹ máa rí pé ẹ̀ẹ̀mejì ni wọ́n disrupt program mi tó jẹ́ wípé ó ń láti parí tèmi rò wípé bóyá àwọn èèyàn ń flag ẹ̀ ni kò ṣe pé wọ́n flag ẹ̀. Ìwádìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti sọ fún mi pé gbogbo ìgbà tá a bá ti ń dárúkọ ààrẹ tá à ń dárúkọ ẹ̀ gangan orúkọ tí ń jẹ́ ni wọ́n máa stop broadcast wa. Tẹ́ bá rí ibi tí mo ti ń ṣe program yẹn máa rí wípé orí profile tí mo ti máa ń ṣe program kọ́ lélẹ̀ orí profile tí mo ti máa ń ṣe program gangan wọ́n ti block ẹ̀ débi pé mi tí ní access láti fi ṣe live program láti jáde ńbẹ̀ fún live program but torí pé mo wà fortunate eléyìí náà jẹ́ admin níbẹ̀ ni mo fi láǹfààní láti ṣe program níbẹ̀ so wọ́n jẹ́ kó yé mi pé tá a bá ti dárúkọ àwọn ẹ̀yà rẹ̀ internet máa ní problem tá a bá ti dárúkọ tó ń gangan internet máa ní problem ó ti ṣiṣẹ́ débẹ̀ so eléyìí túmọ̀ sí pé a máa dà wọ́n pè ní tá a bá dẹ̀ ti dà wọ́n pè ó ti máa yé wa nǹkan tá à ń sọ so mo fẹ́ kí gbogbo wa ká yọ̀ǹda protest tàbí rally fún òní and again advice fún àwọn èèyàn mi táwọn náà máa wà lórí Facebook tó máa ń ṣe Facebook live tàbí tó máa ń ṣe program ni pé kí wọ́n má dárúkọ ààrẹ ẹ má làákọ̀ ẹ̀ ẹ má dàkọ̀ ẹ̀ then ẹ má dárúkọ àwọn ẹ̀yà rẹ̀ ó ti yé yín tẹ́ bá fẹ́ dárúkọ ẹ dárúkọ àwọn onísùnmọ̀mí tàbí nǹkan míì tá lè fi dípò orúkọ wọn orúkọ tí mò ń sọ ni pé ẹ̀yà Yorùbá ẹ̀yà àwọn Arábí náà ẹ má jẹ́ ká dárúkọ wọn so ẹ jẹ́ ká fẹ́ràn lílẹ̀ lénìí ká wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lénìí ní tá a lè ṣe ni wípé ká jókòó sílé gẹ́gẹ́ bí ọ̀lídé fóònì ká sinmi ńlé ká má lọ síbi kankan yóò dáa fún wa o wọn ò ní fi ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan wá ṣètùtù tí mo ní kí n wá sọ fún wa náà nìyí. God bless you all and ẹ dẹ̀ mọ́ gbàgbé gbogbo ẹ̀yin èèyàn mi nípa ti ìgangan tí mo ní ká dìde ìrànlọ́wọ́ fún Ọlọ́run ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ kí ni mo fẹ́ ká ṣe fún àwọn ará ìlú Ìgangan òun náà ni ìrànlọ́wọ́ nípa nǹkan èlò ìkọ́lé fáwọn tí ilé wọn jóná oní búlọ́ọ̀kù 10 oní 20 búlọ́ọ̀kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa tá a lágbára pákó àwa tá a lágbára sìmẹ́ǹtì báàgì ẹyọ kan àwa tá a lágbára oúnjẹ ẹ jẹ́ ká gbìyànjú láti fáwọn èèyàn wọ̀nyí and àwọn tó wà lọ́sípítù báyìí ó dàbí pé àwọn 4 ni àbí 5 because ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ ọ̀dọ́ nílùú Ìgangan aláǹfààní láti jọ sọ̀rọ̀ mo fẹ́ràn arákùnrin yìí púpọ̀ akíkanjú ni ìgbà tá a máa fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ó lóun ti wà lọ́nà Ìbàdàn òun fẹ́ lọ wo àwọn tó wà lọ́sípítù ìgbà tó débẹ̀ ó ya fídíò ó fi hàn mí mo rá àwọn èèyàn yẹn ó bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ́ bá tiẹ̀ rí wọn àwọn tí wọ́n ṣá ní nǹkan yamayama ìbànújẹ́ tó wà ńbẹ̀ ìdùn ọkàn tó wà ńbẹ̀ ni wípé gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ṣèlérí pé àwọn máa tọ́jú àwọn èèyàn wọ̀nyí mo láǹfààní àti sọ pé wọ́n kàn àbándọ̀ wọn síbẹ̀ ni wọn ò tọ́jú wọn àwọn èèyàn láǹfààní àti sọ wípé wọn ò tọ́jú àwọn kankan yàtọ̀ sí pé wọ́n ń fáwọn lóògùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣùgbọ́n pé bóyá àwọn tó légbògbé bóyá wọ́n bá wọn wẹ egbò wọn irọ́ o wọ́n fi wọn lẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn pé wọ́n kàn fún wọn lóògùn wọn fún wọn lábẹ́rẹ́ kì í ṣe pé bóyá mi rò pé wọ́n fún wọn lómi and oúnjẹ tí wọ́n ń jẹ irú oúnjẹ wo ni wọ́n ń jẹ wọ́n náà fáwọn ní ẹ̀kọ jẹ láàárọ̀ wọ́n fáwọn ní bóyá ẹ̀kọ ni wọ́n mu láàárọ̀ wọ́n ń jẹ̀kọ́ lọ́sàn-án tàbí wọ́n ń jẹ̀kọ́ láàárọ̀ wọ́n mu ẹ̀kọ lọ́sàn-án ìkankan náà ni Yorùbá ní omi ẹ̀kọ́ náà ni lélẹ̀ tó kù díẹ̀ káàtó àwọn géńdé Ọlọ́run ni o baálé ni gbogbo wọn o so ìrànlọ́wọ́ tá a bá ní lágbára láti ṣe fún àwọn èèyàn wọ̀nyí ẹ já gbìyànjú ẹnikẹ́ni tá a bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì wa máa padà fi account number sórí bíbá ẹ tàbí kí n pe account number yẹn báyìí so àwa tá a bá ní tá a bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ a máa lè ṣe bẹ́ẹ̀ àwa tá a bá fẹ́ ṣèrànlọ́wọ́ owó fún wọn bóyá láti tọ́jú àwọn tó wà ní hospital àti àwọn tó pàdánù dúkìá ẹ mọ̀ pé aṣọ tó máa wà lọ́rùn wọn nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ òun náà ni yóò ṣì wà lọ́rùn wọn náà account number yẹn ní orúkọ tó wà lórí ẹ̀ ó ní Ìgangan Development Advocate Ìgangan
Development Advocate. Wema Bank ní account number lélẹ́yìí 0250146565 0250146565. orúkọ tó wà lórí ẹ̀ Ìgangan Development Advocate. Ìgangan Development Advocate. àná Ọlọ́run alààyè ò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀, ìlú wa ò ní dàrú, iná ò ní jó wa o, àní pàdánù ọmọ. Ìgbàgbọ́ wa ni wípé iyekíye tí wọ́n bá rí kójọ ń bẹ̀ wọ́n máa pín fún gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. ìdí tí ọ̀nà mo fi dùn sí ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ ń bẹ̀ ò ní wípé wọ́n ti ṣe akitiyan láti gbá orúkọ àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yìí kàn láti gbájọ. Nkéjì ni wípé ohun tí kálukú wọn pàdánù wọ́n ń ṣe àkọsílẹ̀ rẹ̀, wọ́n ń tò ó létò ètò. Ohun tèmi ní lọ́kàn ni wípé iyekíye tá a bá rí kí wọ́n pín fún àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. ṣe wọ́n wípé ẹni tó pàdánù ọmọ, ẹni tó pàdánù ọkọ, ẹni tó pàdánù ìyàwó, kò sọ́gbọ́n ta fẹ́ dá, a lè dá ẹ̀mí tó ti bọ́, a lè dá padà, ṣùgbọ́n kó dínkù nínú ìnira wọn. n tó wà lórí ẹ̀mí tèmi náà nìyẹn. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. ọmọ yín ni mí o, ọ̀rẹ́ yín ni mí o, àbúrò yín ni mí, olólùfẹ́ àti àyànfẹ́ yín ni mí. ẹ já ìdìrànlọ́wọ́ sáwọn tó nílò ìrànlọ́wọ́ lónìí. irú ẹ̀ ò ní kàn wá, àní fi irú ẹ̀ gbá, ẹ̀ ní fi pósí gbóore yín, èmi náà ò ní fi màtíǹ gba tèmi lágbára Ọlọ́run. a máa gbúra ara wa sí ayọ̀ sí ìdùnnú ni. mo kí n pẹ̀kú ìsinmi òní, ayọ̀ àti ìdùnnú kó fi lé yín ṣe bùgbé. ẹ̀ ní mọ̀nira, ẹ̀ ní gbèsìn, ẹ̀ ní gbégbìn lágbára Ọlọ́run. wàhálà àti ìdààmú ò ní wọlé yín bá tọ́ fún bàtà bànújẹ́, wọ́n ní bọ́ sẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. òní ọ̀sán wa o, ẹ já yàgò fún protest tòní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Yorùbá. àwa tá a jẹ́ Yorùbá nation ní mo ń sọ o. àwọn tó kù wọ́n lè carry on pẹ̀lú protest wọn, ṣùgbọ́n fún Yorùbá nation ẹ já sinmi fún protest lónìí. God bless you all.